Bisi Ologe o. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa àṣà Yorùbá, tẹ́ bá fẹ́ mọ̀ nípa àwọn òṣèré, tẹ́ bá fẹ́ mọ̀ nípa aṣọ oge pátí, ẹ wo Bisi Ologe. Ẹ mọ̀ kí mi ní púrọ́bù bẹ́ẹ̀ ló ṣe wà. Ẹ gbà bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí fáwọn Islam of Ìjẹ̀bú land èlò lẹ́fẹ́ gbélẹ̀ lẹ́ẹ̀kan ló wó pé ẹ̀fí mímọ̀ nílé yìí o. Tàbá wá débi láwà ní kọ́. Nígbà àmójó yìí tó kó tó jọ sí 750 million mo gbélẹ̀ lẹ́ẹ̀kan. Allahu Akbar láì gbà ségi ọlọ́jà rí pẹ́. Sallallahu alayhi wa sallam. Bismillah. Baba President, family is down. The brand new family Islam of Ìjẹ̀bú land. Àwọn ni wọn. Ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi. Àwọn tó ní balógun Mùsùlùmí wá fún gbogbo Ògùn State. Allah balógun Mùsùlùmí gbogbo Ògùn State. Ẹ bá sọ pé balógun dòdò. Dòdò dá wa. Balógun dòdò. Ó ṣeun dòdò dá wa. So ní ọwọ́ ti ṣàlàyé ní under donation bíi ti ní announce under donation. Nípa ìdí èyí, ẹ wá bá nínú ọgbọ̀n. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.